Ogun fún wrinkles, ara tó ń hunjọ, ọṣẹ àtìpara ẹ̀ ni mo fẹ́ kọ́ wa. Bá mi gẹ́ẹ̀tì ewé mọ̀ríńgà tútù, bá mi gẹ́ẹ̀tì àlùbọ́sà eléwé, lọ méjèèjì papọ̀, wá gẹ́ẹ̀tì omi ọsàn wẹ́wẹ́ tí wọ́n fomi là àtomi àgbọn, mix ẹ̀ pọ̀ mọ́ ọṣẹ tó bá wù ẹ́, máa fi wẹ̀. Ìpara ẹ̀ léléyìí, gẹ́ẹ̀tì coconut oil àti virgin olive oil, mix it together, máa fi para. Gbogbo ara tó ń hunjọ, ó máa nà, ó máa ṣe wrinkles ẹ̀ máa kúrò, ó wà effective gidi. Wọ́n farabalẹ̀ kó gbọ́ fídíò ìdílé kó dẹ̀ fi ránṣẹ́ sáwọn èèyàn kí wọ́n lè jàǹfààní ẹ̀. Ṣọ́ra kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn, nǹkan tó bá lágbára kó fi sákàǹtì àwọn ọmọ aláìní. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Wema Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run tẹ́ ń gbádùn ètò wa, ẹ bá wa dá sí ètò mọ́ṣáláṣí tá ń kọ́. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ lo péjì wa fún advert pé ká bá yín máa polówó ọjà yín, tẹ́lẹ̀ fi wá ṣe brand ambassador, ayé ti wà, àdúrà wa gbà. Ẹ gbìyànjú, gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run, ẹ get special powder yìí. Halal powder ni tó bá wà pẹ̀lú èèyàn tíyàn bá ní lọ́wọ́, kì í ṣoṣólẹ̀, kì í ṣe ìyọnu ayé, kì í ṣe ìmùlẹ̀ àgbà, kì í ṣe ẹ̀bẹ̀ àgbà, ò bẹ́ anybody. Halal powder yìí máa create a solid barrier between you and evil world. Monitoring spirit ò ní rí ẹ mọ́. Òun forí kókó alátakò ń jẹun lójú ọ̀nà lọ́pọ̀ ojú oorun, ẹ̀mí kan ń ṣọ́ ẹ, wọ́n ń ṣọ́ ẹ kiri ni ń fa kó tora wọn. Get halal powder, èyí tó máa mix mọ́ṣẹ́, ó wà ń bẹ, èyí tó máa pò mọ́ cream, èyí tó máa lò pẹ̀lú warm water àti oyin. Ẹ get virgin olive oil original àti black seed powder àti black seed oil. Àwọn nǹkan wọ̀nyí kò ṣe má nílé as first aid. Òun láti ní black seed oil, black seed powder, virgin olive oil. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. A wà ní Òkè Ògùn, Mádàgbáyún, Ìbẹ̀jú Lẹ́kí, Ẹ̀pẹ́ Expressway, Lagos, after Ẹlẹ́kọ̀. Ẹ máa bá mi ká lọ. Ẹ wo miracle leaves yìí, ó wà effective. Wọ́n tàyàn lọ́fà ní ọfà tó ti pẹ́ lára ni. Obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ, tí wọ́n gbé nǹkan sínú owó ń bọ̀ ẹ̀, tí wọ́n gbé nǹkan sínú fẹ́. Ikú nìkan ni miracle leaves ò lè wo. Òun àti all in one. Ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti mọ́ Zemzem la fi preserve senna leaf. Ó lágbára gan. Ẹ wo all in one náà. Prevention ni, treatment ni, cure ni. Ó wà effective ẹ ti rí. Ó wà halal. They are all powder. Ó dẹ̀ wà scientific approved. Ó gba lab kọjá. All our products made in India, packed in South Africa. Ẹ láti ní all in one àti miracle leaf. First aid ni ó láti wà nulẹ̀. Ó wà effective gidi. Ọmọdé lè lò, àgbàlagbà lè lò. So cancer ni, diabetics ni, asthma ni, prevention ni, treatment ni, cure ni. Ẹ get bulldozer med fibroid. Bulldozer med fibroid. Oyún ìju fún ẹni tó lóyún ìju àti fún ẹni tó ní blockage tube. Ẹ get bulldozer med fibroid. Ẹ get caterpillar fún obìnrin tó ní ẹ̀dà àbí sọmúrúurú tá a mọ̀ sí hormonal imbalance àti sperm leakage àtàwọn infection tí ò kì í jẹ́ kóbìnrin conceive. Tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run bá fọ́mọ, ẹ gbìyànjú kẹ́ get caterpillar, wà effective gidi. Fún ọkùnrin tí kò lè perform dáadáa, weak erection, quick ejaculation, low sperm count, ẹ get transformer 1100 power. Ọkùnrin tí ò bá lè gbéná wọlé naturally, bóyá ẹ̀jẹ̀ flow nínú vein nǹkan lọ́mọkùnrin ẹ̀, ó ń dẹnu kọlẹ̀, ìdákọlẹ̀ ni, róbòsá ni, róbòkú ni, ó ní demand power ni. Òun láti get transformer, wàá get ẹ̀ pẹ̀lú caterpillar àti miracle leaves fọkùnrin. Òun láti get mẹ́tẹ̀ẹ̀ta ìwà lè máa perform dáadáa, ó wà effective. Ẹ get memory booster ìsọ̀yè Liam fọmọdé àti fún àgbàlagbà, ó wà effective. Àwa láwọn special package tá a máa ń ṣe fún obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọmọ, àbọ́kùnrin tí wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀ tí wọ́n ń lò ní evil world. Àmì special package tá a máa ń ṣe fún abẹ́ni tó ní diabetes, abẹ́ni tó pé ogun ayé ń dà láàmú, ètò àwẹ̀ wà tó legit, ètò sàrà wà tó legit. Àwọn oní sick refugee fún yín láti evil world, never. So ètò àwẹ̀ wà, ètò sàrà wà tó legit, ètò àdúrà wà tó legit. Àwọn halal powder wà tó jẹ́ special tá a máa ṣe fún yín. Obìnrin tó ń wojú Ọlọ́run ọba fọmọ, ètò wà fún gbogbo èké, both natural and spiritual problem. Ẹ contact wa. A wà ní Òkè Ògùn, Mádàgbáyún, Ìbẹ̀jú Lẹ́kí, Ẹ̀pẹ́ Expressway, after Ẹlẹ́kọ̀, Lagos. So bí sí ní láì tààlà, àdúrà ló ń gba agbára kọ́. Èyíkéyìí nínú ìpèníjà, ẹ WhatsApp wa lórí +234 810 913 1425. Inna li izzata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run ọba ló ní o. Má sálàmù wa ilal liqa'i.